Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ́ relé. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder StarTimes. Bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà. Kaftan TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì. Àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Ìròyìn eré ìdárayá, orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé, eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi, ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa, àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀, ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá. À ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́. Bó bá igi náà tán, ọmọdé tàgbà ni ó bù láńbẹ̀. Ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀. Ẹ kú ojú lọ́nà ẹ̀. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Wọ́n ní kulékulé báyìí là ń kára lé, ẹ̀rì wá báyìí là ń kérò ọ̀nà. Bẹ́ẹ̀ ni ọpẹ́ ní f'Olódùmarè ọba tó jẹ́ kó máa ṣèṣì fún wa. À ń sùn láyọ̀, à ń jí láyọ̀. Bẹ́ẹ̀ ni ọba mi òkè ló lògo o, torí wípé bílẹ̀ bá ti ṣú ẹ̀yin o, ọba mi òkè apá ni. Bílẹ̀ bá sì ti tún mọ́ á tún jí ni padà. Ẹ̀yin mo ṣèbàrẹ̀ o Olódùmarè ọba tọ̀run rọ̀jò sáyé, eléyìí pé ọ̀run ajítan náà là sáyé. Ó mà ṣeun o bàbá. Ẹ̀yin náà ti mọ̀ pé ìṣe mi ni, àṣà mi ni. Bí n bá ti dórí ètò báyìí, èmi àkọ́kọ́ kọjá lọ màá lọ gbàwúrè sórí mi. Ẹ jẹ́ a máa ṣe bí a ṣe ń ṣe kó ba lè rí bíi ti rí. Láàárọ̀ tòní ẹ jẹ́ a kọjá lọ ká lọ gbàwúrè sórí wa. Ẹ jíire bí o ará ọ̀dẹ̀ yìí, ẹ jíire ní àbẹ̀hún, ẹ jíire lónìí tokùntokùn, ẹ jíire ẹ jí tidẹtidẹ. Bí òṣùntà bí ṣe jí lóde Ìkẹ́rẹ́, bí àlà bí ṣe jí lóde Àkúrẹ́ olóyè mẹ́kùn, àkẹ́ ó jíire ní ìbíní arókùtayò, ìrẹ́jí tòun ti pẹ́ ajíire lọ́dọ̀ tàwa lónìí ọjọ́ ajé káyà arájé jẹun. Ẹ jíire bí o èèyàn yìí ẹ mọ̀ kú kalẹ̀. Ká fi gbogbo ara ṣòwò bí iṣẹ́ṣẹ́ fún lónìí òní ọjọ́ ajé. Àní kí gbogbo òṣòwò bí wọ́n bá rà wọ́n rọ̀pọ̀, bí wọ́n bá tà wọ́n atọ̀ wọ́n gógó. Ẹ jíire ní àbẹ̀hún, ire gbogbo tó bá ọjọ́ òní rọ̀ wáyé. Kọ́yà máa ṣe kòǹgẹ́ àwa kálàlàlà bí ẹlẹ́wì odò. Gbogbo ara ni ká fi ṣòwò bí iṣẹ́ṣẹ́ fún. Jíire bí o ní àbẹ̀hún òní ọjọ́ ajé, àní kárájé jẹun, kí tẹrú tọmọ kí wọ́n máa rí ṣe, àwọn ṣòwò kí wọ́n ó rèrè ọjà. Gbogbo alákọ̀wé àní kẹ́ ẹ má lùfin ìjọba. Gbogbo oníṣẹ́ ọwọ́ kí gbogbo yín kẹ́ ẹ rí bá ti ṣe o. Gbogbo àgbẹ̀ ńkọ́ àròkọ bọ́dúndé lágbára lọ́wọ́ Elédùmarè kárí bá ti ṣe kí arí ajé jẹun. Bá a bá ṣe ń jáde lónìí ká wọlé láyọ̀ òun àlàáfíà. Tó èwe ayé ti wí yìí kí ẹ̀gbà ọ̀run ó gbàṣẹ. Àṣẹ 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 ń tèdùmàrè. Àṣẹ 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 ń tèdùmàrè yóò kúkú ṣẹ mọ́ wa lára lágbára Ọlọ́run Olódùmarè. Gbogbo ìwúre tòní yóò ṣẹ mọ́ wa lára. Ẹ̀yin o lórí ìkànnì Kaftan TV Yorùbá náà la wà báyìí níbi tí a ti ń dá kéke lúke lórí ètò Àkèrèkáyé. Ẹ̀yin mo máa ń sọ fún yín pé lábala lètò yìí. Ètò yìí máa ń wáyé látijọ́ Monday ọjọ́ Ajé títí dọjọ́ Friday ọjọ́ Jímọ̀. Lẹ máa ń láǹfààní láti máa bá mi pàdé ní dédé agogo 10 gẹ́rẹ́gẹ́ sí 11 ojoojúmọ́. Abala yìí tí ó kàn láàárọ̀ tòní, abala yìí tí àkọ́kọ́ máa ń mú ṣe lẹ́yìn ìgbà tí a bá ti gbàdúrà tán ní abala iṣẹ́ oríran mi. Àlejò mi ti wà ń kalẹ̀ tí àjọ máa mẹ́tò tòní wá. Fáfàní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹ̀rọ amóhùnmáwòrán yín, ẹ wá ń bá mi pàdé lórí ìkànnì nígbà àkọ́kọ́. Ọmọbabìnrin yín náà rèé o, Àdìrọ̀lákẹ́ Mercy Akílọ Sótù lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Èbókà ló gbé mi níyàwó bí n ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà. Ẹ̀yin o, ẹ káàbọ̀ sí abala
iṣẹ́ oríran mi láàárọ̀ tòní àlejò mi ti wà ń kalẹ̀ gbajúgbajà òṣèré oní tíátà ni ẹ̀yin o tó gbólẹ́nu kákáká tọ́ba mi òkè sì ti gbà fún àwọn kan á máa sọ wípé star bẹ́ẹ̀ ni star àwọn tí ìlú ti mọ̀ ni ìlú mọ̀ọ́ká oní tíátà ni tòní ẹ̀yin o ẹni onúkàn báyìí láti ń gbọ́pọ̀n ẹ jẹ́ kí àlejò mi máa fẹnu ara rẹ̀ kó mọ̀ sọ bí ó ṣe jẹ́ bí wọ́n ṣe rìn bí wọ́n ṣe bára wọn nínú eré orí ìtàgé ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìpèníjà tó dojú kọ wọ́n àti bí wọ́n ṣe wá ṣe é tí Ọlọ́run Ọba mi òkè fi gbà fún wọn tí wọ́n di ẹni tí ìlú mọ̀ọ́ká tí wọ́n ń pè lọ́tún àti lósì àmọ́ kó tó di pé ẹ máa gbọ́ gbogbo eléyìí àlejò mi ẹ bá ń kí àwọn ará àlẹ́kẹ̀ dárúkọ yín fún wọn. ẹ ṣeun atọ́kùn mo kí gbogbo ará ilé o tí ẹ ń wò wá ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. àbá mi. orúkọ tèmi ni Abímbọ́lá Ọlánrewájú Sunday Oyèyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Daddy G.O. mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta àti Oǹdó nítorí bàbá tó bí mi ọmọ Abẹ́òkúta ni ìyá tó bí mi lọ́mọ Oǹdó ní ìpínlẹ̀ Oǹdó nílùú Oǹdó gangan. ẹ ṣe púpọ̀ ó náà lẹ ti bá wọn mí àmà sọ wípé Bímbọ́lá wà ó Daddy G.O. ọmọ Oǹdó ni o ọmọ Oǹdó ni o èdè ń sì dùn mọ́rán lẹ́nu wọn ó dùn mọ́rán lẹ́nu wọn àmọ́ kó tó di wípé a ó mọ kọjá lọ sí gbogbo àbàlà iṣẹ́ wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n máa béèrè wípé ṣé iṣẹ́ yìí ṣẹ̀bùn ni àbí ẹgbà ọ̀dọ̀ ọ̀gá kan kọjá àbí iléèwé gíga lẹ ti kọ́ ni. ẹ ṣeun olóòtú bíbélì sọ wípé ẹnikẹ́ni ò rí ohunkóhun gbà bí kò ṣe pé a fi fún láti ọ̀run wá ìgbàgbọ́ tèmi ni pé ohun tí ẹnikẹ́ni bá ń ṣe nílẹ̀ alààyè tí even ẹ má bínú o àwọn tó ń jalè yìí ó lè ń ṣe ohun tí ó dáa ṣùgbọ́n ẹlòmíì ní bí ẹ̀bù tí ò bá jalè ó máa kú àwọn míì ò ti ń bá wọn bọ̀ láti kékeré so títọ̀dọ̀ mi yàtọ̀ sí pé bàbá tó bí mi àti ìyá mi wọ́n jẹ́ oníṣẹ́ tíátà bẹ́ẹ̀ ni so a bí mi sínú ẹ̀ ni eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní born actor a bí mi sínú ẹ̀ ni then nígbà tí mo wà ní kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé ní church ìgbà tí mo dẹ̀ rí pé mo ń ṣe eré orí ìtàgé yìí ní church pé àwọn èèyàn dẹ̀ sọ pé ó mọ̀ ṣe wọn kan sọ pé ṣé ẹ̀ mọ̀ bàbá ẹ̀ ni ṣèbó ní tíátà ń bàbá ẹ̀ mọ̀ yẹ́ ẹ̀ ni so ìgbà tó dẹ̀ yá tí ó tó àsìkò tí mo fẹ́ mu gẹ́gẹ́ lọ́kùnkúndùn mo lọ kọ́ gẹ́gẹ́ bí ìlànà tó wà nídìí iṣẹ́ tíátà mo gba ọ̀dọ̀ ọ̀gá mi lọ Ọládèjì Ikúèláyọ̀lé ní Ìgbọ́kọ̀dá Ìlàjẹ local government ìyẹn Òṣùpá Ọlá theatre group ní ọdún náà lọ́hùn. ibẹ̀ lẹ ti wá kọ́ bẹ́ẹ̀ ni mà. ó wá tọ́dún mélòó tẹ́ fi kọ́ṣẹ́ kó tó di wípé bó tẹ̀ jẹ́ wípé ó ti wà nínú ẹ̀jẹ̀ ẹ sì ti ń ṣe kẹ́pẹ̀pẹ́ àmọ́ tí ẹ fi wá lọ sí Òṣùpá Ọlá group àbí bó lẹ ṣe pé. Òṣùpá Ọlá theatre group. Òṣùpá Ọlá theatre group tẹ́ fi lọ kọ́ ọdún mélòó lẹ fi kọ́ ń bẹ̀. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí ìlànà tó bá ti fún yàn ní fọ́ọ̀mù wọ́n á sọ pé ìyẹn ìwé tí a fi wọlé ìwé ìfúnniwọlé abala kan máa ń wà níbẹ̀ tó máa sọ pé ọdún mélòó ló fẹ́ lò ìyẹn wá ní í ṣe pẹ̀lú bí olúwẹ̀ bá ṣe rí pé ó ṣe ṣe kó tó ọdún mẹ́wàá kí n tó mọṣẹ́ yìí ó ṣe ṣe kó jẹ́ pé kò ní ju oṣù mẹ́fà tí màá fi mọṣẹ́ yìí ṣùgbọ́n mo mọ̀ pé bó ti lè wù kó jẹ́ náà ń téèyàn ti mọ̀ àtẹni tó kà ń léèwé education is a continuous process. Oh, yes. So mo wá rí i pé mo gbọ́dọ̀ lo ọdún méjì tó yanrantí àti pé wọ́n bí mi sínú ẹ̀ o àti pé mo ti ń ṣe láti church o at least kó lu ẹ̀ tó mọ̀ kó tó wá mọ̀ wọ́n máa ń pè ní inú tíátà gangan kó lu ẹ̀ tó mọ̀ pé màá lo bí ọdún méjì so ọdún méjì ni mo fi kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn. tẹ́ ẹ fi wà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́ lábẹ́ wọn kó tó di wípé ẹ̀yin náà wàá gbà yọ̀ǹda. ẹ jẹ́ kí n máa béèrè báyìí wípé yàtọ̀ sí wípé kẹ́ ẹ ṣeré orí ìtàgé kẹ́ act gẹ́gẹ́ bí actor ṣé àwọn aspect míì wà tí ẹ tún kọ́ ni torí àwọn míì á máa sọ wípé nínú tíátà
lóríṣiríṣi ọ̀nà ló ṣí sílẹ̀ ńbẹ̀ ibi èèyàn bá wá fẹ́ gbà ńbẹ̀ ni yóò dojú kọ ẹlòmíì á sì máa ṣe méjì pọ̀ ẹlòmíì lè máa ṣe make-up artist báyìí kó tún máa act èwo lẹ tún mú pẹ̀lú iṣẹ́ acting yìí àbí kẹkàn act nìkan ni. ẹ ṣeun olótù ṣe rí Yorùbá máa ń sọ pé ẹnìkan ò kì í jẹ kílẹ̀ fẹ́. bẹ́ẹ̀ni. Bíbélì sọ wípé ẹ má bínú pé ọ̀rọ̀ mi máa ń jọ bíbélì o. gẹ́gẹ́ bí Daddy G o. bẹ́ẹ̀ni Bíbélì sọ wípé ohun gbogbo ni ó ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí ó fẹ́ Olúwa ó sì sọ wípé mo lè ṣe ohun gbogbo nípa Kristi tí ó fi agbára fún mi kò sí nǹkan tó wà nínú tíátà tí Ọlọ́run ò fún mi lórí ọ̀fẹ́ láti ṣe ṣùgbọ́n ṣe ni mi ò mú ju méjì lọ méjì náà ni kí n produce ìyẹn kí a kówó lẹ̀ kí a fi ya fíìmù kí n dẹ̀ act ìyẹn kí n farahàn kí n ṣiṣẹ́ bíi òṣèré kí n dẹ̀ tún ṣe fíìmù jáde ká ní adarí eré mo mọ̀ nípa ẹ̀ ẹ rí i pé ó jẹun tó jẹ́ pé ó wọ́pọ̀ láàrin àwọn èèyàn wa ṣàṣà ni onítíátà irú ẹ̀yin náà tó jẹ́ pé ibi tọ́lọ́run tó yín sí tí ẹjọ́ onítíátà tẹ́tú jẹ́ ọ̀gá fúnra àwa yìí ẹ rí i pé wọ́n lè sọ̀rọ̀ nípa make-up báyìí kẹ́ ẹ má mọ̀ ohun tó jẹ́ wọ́n ní sọ pé continuity kólú ẹ̀ má mọ̀ ohun tó jẹ́ wọ́n ní sọ pé production management kólú ẹ̀ má mọ̀ ohun tó jẹ́ kọsùmíà ńkọ́ gbogbo ẹ̀ náà ni tó tẹ̀ jẹ́ṣẹ́ yín gan tẹ̀ yàn láàyò so tí a bá wá sọ pé ṣùgbọ́n ìtẹ́mi yàn láàyò tí mo mú bẹ̀ ojú ká ṣe eré jáde kí a sì kópa nínú sinimá. ẹ ṣeun gẹ́gẹ́ bí eléré orí ìtàgé àwọn awuyewuye kan ń lọ lọ́tún lọ́sìn wọ́n á máa sọ wípé pàápàá ẹ̀yin ìlú mọ̀ọ́ká tẹ̀ jẹ́ gbajúmọ̀ òní tíátà yìí wọ́n ní ìjàkùmọ̀ ń rìnde òru. ìjàkùmọ̀ kì í rìnde ọ̀sán ẹni abí kan ò ń rìnde òru wọ́n ní ṣùgbọ́n kì í ṣe bíi ti yín o wọ́n ní gbogbo àkókò báyìí lẹ́yìn máa ń rìn ilẹ̀ máa ń wà lórí ìrìn bí kẹrin láago kan òru bí kẹrin ṣé lóòótọ́ ni àbí àfẹ́mọ́lélẹ́ yìí. ẹ ṣeun olóòtú kò sí rọ́ níbẹ̀ ṣe rí iṣẹ́ tíátà nígbà míì pàápàá tí ó bá ti di pé Ọlọ́run ń gbọ́ àdúrà òṣèré kan tàbí kejì iṣẹ́ máa pọ̀ lọ́rùn ẹ̀ lọ́tún lósì gẹ́gẹ́ bí àjọsọ èmi àti pé tí n bá ti ń kúrò lọ́dọ̀ yín báyìí ó níbi tí mò ń lọ so lóòótọ́ ni a ò lè kókù a ò lè yọ kúrò ṣùgbọ́n a lè dínwọ́ ẹ̀ kù ká ní pé ìlú ibi tí ààbò ó ti nípọn ni tó jẹ́ pé kò sí àǹjínigbé àǹkánimọ́nà ó lè wà a ò lè yọ kúrò nínú iṣẹ́ orí ìtàgé tó jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ ní ìgbàdégbà ní time to time ṣùgbọ́n tí fún ẹni tí ó bá ní ẹ̀mí ara ẹ̀ lò ṣùgbọ́n nítorí wọ́n máa sọ pé ẹ̀mí ṣẹ́gun ju ẹ̀mí èèyàn lọ ẹ tó bá lẹ́mí ara ẹ̀ lò a gbọ́dọ̀ dín kù gẹ́gẹ́ bí ọjọ́ mo fẹ́ lò bí àpẹẹrẹ ni ní ọjọ́ àná ìjẹta mo rìnrìn àjò kan tó jẹ́ pé mo kúrò lórí sẹ́ẹ̀tì kan nígbà tí mo fi wọ ìlú bí tí mo ti fẹ́ shoot mo wọ ọbẹ̀ ní aago 12 kù ìṣẹ́jú 10 èmi àti PA mi náà la jọ lọ ó kù ìṣẹ́jú 10 la wọ ọbẹ̀ so a ò lè kó kù nítorí pé a ò ní fẹ́ wọ́n sọ pé aṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́ tọ́lọ̀ bá ti ń gbàdúrà olú ẹ̀ kò ní di pé àwọn dẹ̀ gbowó wa kò wá kò dáhùn so irú nǹkan bẹ́ẹ̀ a ò lè kó kù ṣùgbọ́n a máa dínwọ́ ẹ̀kú ni nítorí ọ̀rọ̀ ààbò ìlú orílẹ̀-èdè tí a wà yìí. ẹ jẹ́ kí tó máa tẹ̀síwájú nínú ìbéèrè mi wọ́n ní ẹ̀yin eléré orí ìtàgé wípé kò sọ̀rọ̀ tí ó fi yín lẹ́nu láti sọ àwọn míì ní àwọn akọ́sọ̀rọ̀ wọn ní bí ìgbéraga bí nǹkan kan kì í kúrò nínú ọ̀rọ̀ wọn èmi á sì wò títí ìmọ̀ ń gbé mi nú torí mo wò títí gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo tún mojú ẹ̀ pé níbo ni ìgbéraga bí ìjọra ẹni lójú bí nǹkan kan mo ní ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ yín pé ẹ bá ń tàn mọ́lẹ̀ fáwọn aráalé pé kán tiẹ̀ lè mọ̀ bóyá lótìtọ́ ni o tàbí àfikún ni. ẹ ṣeun ìyá wa ẹ̀yin aráalé èmi Abímbọ́lá Ọlárewájú Sunday Oyèyẹmí fẹ́ sọ fún yín pé kò sí onítíátà tó jọra ẹ̀ lójú nítorí pé tá bá ṣègbéraga ẹ̀yin lẹ̀ ń wò wá ẹ̀yin lẹ̀ ń pọ́n wálé tá bá wá ṣègbéraga sí yín ó jẹun tó kù díẹ̀ káàtó so èmi sọ pé kò sí onítíátà ó kàn jẹ́ pé oríṣiríṣi ẹ̀dá ló wà oríṣiríṣi èèyàn ló wà ìwà abínibí tí wọ́n bí olúkúlùkù pẹ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń pè nǹkan ní background ẹlòmíì ọ̀tọ̀ọ̀tọ̀ ni
ṣùgbọ́n mo fẹ́ lè sọ pé tí a bá kó ní tíátà sílẹ̀ tó bá jẹ́ 10 ẹni tó máa jó ní gbéraga nínú wọn bóyá ló máa lè tó ẹyọ kan àbọ̀ ajẹ́ni tó jẹ́ pé gbéraga ti wà nínú ayé ẹ̀ láti lé wá. a jẹ́ pé ẹni tó ti jẹ́ pé ó ní gbéraga láti inú ilé wá tó jẹ́ pé láti inú ilé wọn kó máa kéèké oníkanra tó bá kí ẹ má bá mi ṣe àwọn tó fẹ̀yàn ni wọ́n dẹ̀ sọ pé ẹnu kinní kan pé ẹnu táráyé bá fi sọ pé kinní kan sì náà fi máa sọ pé kò dáa mọ́. ẹni táyé bá fi padégún ni wọ́n ládé ògún. ẹ ṣe ìyá wa ẹ ṣe ayọ̀ yín kò ní yẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín nínú sinimá kan. ẹ jẹ́ máa bèrè báyìí wípé gẹ́gẹ́ bí gbajúgbajà òṣèré orí ìtàgé wọ́n ní àkùkọ gàgàrà nínú onítíátà wọ́n ní kì í fẹ́ kí kékeré ó kọ̀ bíi pé irú àwọn róòtẹ́yìn yàn láàyò tẹ́ ń ṣe báyìí wọ́n níbẹ̀ bá ti tún rẹ́ni tí ó máa dìde lápá abẹ́hùn pé èmi náà fẹ́ máa ṣe bíi Bímbọ́lá wá lo mo fẹ́ máa ṣe bíi Daddy G o wọ́n ní àwọn àkùkọ gàgàrà tìyín lọ́hùn àwọn tó bá ti jẹ́ ìlú mọ̀ kátó lọ́hùn sì ti gbà fún pé wọn ò kì í fẹ́ kí kékeré ó dìde. tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ó lè jẹ́ òótọ́ ṣùgbọ́n èmi fẹ́ sọ lénìí pé ṣe ni kò rí bẹ́ẹ̀ ẹ rí pé ọ̀rọ̀ tí mo sọ yẹn ó jẹ́ mi ò fẹ́ lo òyìnbó ó jẹ́ àdìtú wọ́n máa ń pè ní mystery ó wà mysterious mo ní pé òótọ́ ni ṣùgbọ́n lọ́dọ̀ tèmi kò rí bẹ́ẹ̀ reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ojú ọ̀run ó tẹ́yẹ fò láì farakanra ṣe rí ẹ̀bù yìí Ọlọ́run pín lọ́tọ̀ọ̀tọ̀ ni dẹ́yìn tí èèyàn bá ti dúró ṣe rí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì èmi gbàgbọ́ pé ẹni tó bá gbọ́wọ́ léèyàn lórí pé kẹ́ni yẹn má ga òun gan ò níbi kankan lọ because ìwọ tó gbọ́wọ́ léèyàn lórí pé kò ní lọ yẹn ò ní fẹ́ kú òun bẹ̀ kó má bàa dìde so ìwọ náà á dúró sójú kan so èmi ò believe náà àwọn philosophy yẹn àwọn kan lè wà tó ń ṣe o ṣùgbọ́n látìgbà tí mo ti ń rìnrìn tíátà tèmi tí mo ti ń bẹ̀rẹ̀ àwa lè sọ bí àwọn tó ń ṣe tọ́lọ́run ò fojú wọn hàn ṣùgbọ́n èmi ò rí pé ohun tó wọ́pọ̀ náà nítorí ó pọ̀ ó lè jẹ́ yín bẹ́ẹ̀ ṣe wà lè jẹ́ pé bẹ́ẹ̀ ẹ lè ṣe kọ́mẹ́dì ẹ lè ṣe ìyàwó ilé ẹ lè ṣe ọmọ ọ̀dọ̀ ẹ lè ṣe sisi so pẹ̀lú gbogbo tọ́lọ́run kó fún yín yẹn kẹwàá rẹ nìkan tó ṣe sisi kínú wa máa bí yín nígbà tó jẹ́ pé ẹ sì lè ṣe ọmọ ọ̀dọ̀ ẹ sì lè ṣe arúgbó ẹ sì lè ṣe kọ́mẹ́dì so èmi believe philosophy tèmi ni pé ojú ọ̀run yẹn tẹ́yẹ fò láì farakanra ṣùgbọ́n nípa ti àkùkọ gàgàrà ò jẹ́ kí kékeré kọ yẹn kò síbi tí ò sí so kì í ṣe pé bí a wà particular to the actors alone ibi gbogbo ló wà àwọn míì wà jẹ́ pé ẹ̀mí ìlara wà nínú wọn tó ti wà lókè wọn máa wò pé sọmọ ẹ̀ bá gòkè mo dẹ̀ máa jábọ́ irọ́ ni ẹ̀rù ló ń bà wọ́n ẹni tó ti wà lókè gan ló yẹ kínú ẹ̀ máa dùn kó máa fà wọ́n tó wà sálẹ̀ sókè. wọ́n ní ẹ̀jẹ̀ tún béèrè lọ wọ́n ní ẹ̀yin oní tíátà ìpè èdè àìyedè ìmọ̀ ń pọ̀ jù láàrin yín bí kẹ́ mọ̀ máa gbọ́ra yín yé bóyá ẹ máa ń wà ní fashion by fashion ẹni yóò èèyàn tèmi ni bí ò tiẹ̀ lè àti iṣẹ́ nǹkan ró yẹn torí pé ó ti jẹ́ èèyàn mi àbí olólùfẹ́ mi àbí alábàáṣeré mi dandan gbọ́n ẹni tí wọ́n lò nù wọ́n á sì rẹ́ lòmíì tó jẹ́ wípé ó lè ṣe ró yẹn ju ẹni tí ẹ̀yin lérò yẹn lọ wọ́n ní máa ń ṣẹlẹ̀ láàrin yín. ẹ ṣeun gan-an màmí ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo máa farabalẹ̀ yànnàná ẹ̀ ṣe rí tí ẹ bá wo ohun tí wọ́n ń pè ní sinimá tíátà ó jẹ́ ohun tó jẹ́ pé tí ò bá ti yí ẹni tó fẹ́ ṣe kò lè mú nǹkan kan jáde nídìí ẹ̀. kábíyèsí Ọlọ́run. mo fẹ́ lo example kan àpẹẹrẹ kan ìgbà kan wà tí ẹ pè mí láti ìlú Èkó wípé Mr. B báyìí pé èmi lẹ́dẹ̀ fẹ́ ní ró yẹn mo wá rò pé ṣé torí pé ẹ súnmọ́ mi ni ṣùgbọ́n ẹ jẹ́ kó yé mi pé èmi lẹ rí tó lè ṣe now torí pé ó yé eyín ni nítorí tá a bá wo gbogbo Oǹdó bó ṣe tóbi tó yìí ẹ rí ẹni 4 5 tàbí jù bẹ́ẹ̀ lọ tán súnmọ́ yín ṣùgbọ́n òye tíátà yé yín torí ìyẹn lẹ fi máa woru sinimá bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá wò tó ti dàgbéléwò tó ti wà lórí Kaftan Yorùbá tán ti ń wò ó sìn ẹ rí pé àwọn èèyàn ò pé ẹni is a round peg in the round hole because tí a bá ń wò pé ẹni ó súnmọ́ mi ẹlẹ́yàmẹ̀yà torí eléyìí ò bá mi ṣe ẹni ni mo fẹ́ lò kò kí ń jẹ́ kí eré ó débi tó yẹ kó dé kò kí ń jẹ́ kó mú ìtumọ̀ tó yẹ kó mú jáde
ṣẹ́rí tí a bá really fẹ́ jẹ́ kí iṣẹ́ tíátà wa yìí kó yanrantí à á jẹ́ kí irú àwọn ẹlẹ́yàmẹ̀yà eléyìí ni ti Paul eléyìí tàpólò à á jẹ́ kó dópin a wá rí i pé ẹni tó bá yẹ ká lò ní ẹnìkan wà tí a máa ń pè ní Yèyé Oge Tóyọ̀sí Adésànyà ó ya iṣẹ́ kan aya Iléyẹmí God bless you ó ya iṣẹ́ kan nílùú Ìdànrè Gabriel Afọláyan ló gbéṣẹ́ yẹn wá sí ìpínlẹ̀ Ondo nílùú Ìdànrè wọ́n wá ya iṣẹ́ yẹn lọ wọ́n dẹ̀ nílò ààfin ṣùgbọ́n ibi tí Yèyé Oge Tóyọ̀sí tó wà ó jẹ́ ibi tó jẹ́ pé ẹlẹ́ṣọ́ ò sí wọ́n dẹ̀ nílò ààfin Tóyọ̀sí is a TAMPAN member she's a national officer ẹlẹ́ṣọ́ is the president of ANTP níbi tí TAMPAN ti kúrò now ó wá wò pé wọ́n nídìí ààfin ta ló lè fún wa ní ta fẹ́ yìí ó lọ pe bàbá yẹn ó dẹ̀ sanwó fún bàbá yẹn kò wá rò pé torí bí wọ́n bá nítorí pé wọ́n nílò ààfin tó dẹ̀ fọ́nì tó lè fún wọn kọ́mẹ́dì so tá bá wá ń wò pé so irú àwọn èèyàn tí wọ́n òye tíátà yé nìyẹn ṣáàrí àwọn tó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà pé eléyìí ò kì í ṣe tèmi torí pé kò pẹ̀lú wa ṣùgbọ́n ẹnìyẹn ló lè fún mi ní tí mo fẹ́ yìí kí wọ́n sọ pé torí yẹn máa ń lo eléyìí ẹ rí i pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ kò kì í jẹ́ kí ìgbà ẹlẹ́mọ̀wọ́ tó sọ́gbà ẹni yóò interpret role yẹn dáadáa iṣẹ́ tá à ń ṣe is about interpretation. wọ́n ló miscasting. that is it God bless you mami wọ́n ló miscasting. so ebe mi ṣe rí nìyẹn pé àwọn tó ń ṣe eléyìí tèmi ìyẹn ìṣe tèmi òye wọn tó ni do Yorùbá sọ pé nta ní là ń gbé lárugẹ àmọ́ nta fẹ́ gbé lárugẹ yẹn á jẹ́ nǹkan tí ó wà tó lè fúnni ní tí a fẹ́ ẹ ṣeun ìyá mi. ẹ jẹ́ kí n tún máa béèrè síwájú sí i wọ́n ní ẹ̀yìn eléré orí ìtàgé wọ́n ní bó ṣe wà líkì náà ló wà ń gbàǹjà àmọ́ wọ́n dojú èyí kọ àwọn obìnrin torí mo mọ̀ pé ẹ̀ súnmọ́ àwọn oníṣẹ́ yín dáadáa kí ló ń ṣokùnfà àìmáàgbélé ọkọ àwọn tíátà ṣé ká sọ pé gbogbo wọn ni olórí ọkọ ni tàbí kí ló fà á ó wà lọ́kùnrin náà ọ̀pọ̀ nínú àwọn eléré orí èmi ń gbọ́ ní wọn ò rí o àmọ́ báwọn èèyàn bá ti ń darí ìbéèrè yìí sí mi èmi á máa wá ẹni tí irú ìbéèrè yìí tó lè dá mi lóhùn tí ó sì lè jẹ́ kí àwọn aráalé mọ èyí tí jókòó lórí ọ̀rọ̀ ọbẹ̀ ìdí tí mo fi darí ìbéèrè wọn sí yín láàárọ̀ ọ̀tọ̀ nínú pé ṣé lóòótọ́ ni àwọn tíátà yìí tó jóbìnrin ni wọn ìgbélé ọkọ ni táwọn ọkùnrin wọn náà á sì máa níyàwó bíi 3 4 bíi kan níyàwó kan àlè 15 ṣé lóòótọ́ ni. ẹ ṣeun olóòtú ìbéèrè tẹ́ béèrè yìí ìbéèrè ńlá ni ṣe rí ṣáájú kí n bẹ̀rẹ̀ báyìí pé gẹ́gẹ́ bí ọkùnrin kò sí ọkùnrin tí ò ní ìtara tí Yorùbá máa ń pè ní owú nínú tí ẹ bá wá wò ṣe ríṣẹ́ wa ẹ ti béèrè question kan lẹ́ẹ̀kan pé a máa ń fòrò rìn ẹni tọ́lọ́run bá ti gbà fún tí òun àti ọkọ ò bá ti sí nínú àdéhùn dáadáa ó ṣe ṣe kí ìjà túká wà tí ẹ bá wọ̀ wọn tó sọ pé ẹ̀wọ̀n ò sí nílé ọkọ á jẹ́ wọn tó jẹ́ pé wọ́n ní òkìkí ẹni tó bá dẹ̀ ti lókìkí òkìkí tá à ń sọ kò dẹ̀ rọrùn láti get tí òkìkí bá wá dé tán ó lè fà kó jẹ́ pé ọkọ tí ò bá ní ìfaradà àbí tí ò yé iṣẹ́ yẹn ẹ̀yìn òkèdè wọn yéra wọn ó yẹ kó máa wò pé ó ti ń ṣèranù ni pé òun ò ṣe mọ́ kó kú òun lé ọkọ kó ṣe bí eléyìí so àwọn obìnrin wa kì í ṣe gbogbo àwọn tó lórúkọ yẹn náà ni ò sí ní ilé ọkọ tẹ́ bá dẹ̀ wá wo gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fi ilé ọkọ sílẹ̀ èèyàn ò lè bí wọ́n láti sọ nǹkan tí ojú wọn ti rí ni tó ti fara dá mi pé kò sí obìnrin náà tí ọkọ á sọ pé nǹkan tó bó ṣe ń rìn kò yé mi tó máa sọ pé tó bá ti lè ṣe ó bẹ́tà kó fi ayé mi lẹ̀ kó sí wọ́n á ti gbìyànjú bákan ṣùgbọ́n àwa ọkùnrin ní lọ́wọ́ bí mo ye jókòó yìí mi ò tí ì rẹ́lẹ́gbẹ́ ọkùnrin bíi tèmi tó jowú tó mi mo jowú gan ẹ̀bùn ni mo rí pé ó dàgbà ara àwọn ẹ̀bùn tọ́lọ́run fún mi so mo wá imagine pé tíyàwó mi bá lọ jẹ́ ìyàwó mi jẹ́ òǹkọrin ẹ̀mí mo rò pé tíyàwó mi bá lọ jó ní tíátà ńkọ́ bóyá ká yá jọ máa ṣe tíátà náà so kì í ṣe pé bóyá ó jẹ́ nǹkan tó jẹ́ ègún láàrin onítíátà pé wọn kì í gbélé ọkọ n tó wà níbẹ̀ ni pé tí ọ̀rọ̀ bá ti gbéléra láàrin ọkọ láyà pé
ìyá ọkọ mi o bí ó ṣe rí lélẹ̀ wọ́n wà àwọn tó wà nílé ọkọ tó jẹ́ pé they are enjoying their home they are there tó dẹ̀ pọ̀ rẹpẹtẹ tá bá bẹ̀rẹ̀ látòrí àwọn Mọ́tọ́lá Jáládé Ṣọlá Kòsọ́kọ́ Tóyọ̀sí Iléyẹmí tí mo sọ ń sìn and many other Yéwándé Adékọ̀yà àti àmọ́ pé yẹn àtọkọ ìnájọ́ ṣe bọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi Folúkẹ́ Dáramọ́lá tó jẹ́ pé wọ́n wà nílé ọkọ they are enjoying their home ṣùgbọ́n àwa ọkùnrin ni mo lè sọ pé ẹ mọ̀ ìtara pé ìyàwó mi kí ló máa wọ́n máa sọ pé trust is love. yes. téèyàn bá ti nígbàgbọ́ tíyàwó èèyàn sọ fún yẹn pé díà mo ń lọ sí òkè báíkè o. ṣe gbà bẹ́ẹ̀ pókè báíkè kí ó mọ̀ wá jẹ́ òkè báíkè ló ń lọ kàn fọkàn sí pé òkè báíkè ló lọ tó bá wá dé ọkàn ẹ̀ mọ̀ wá pé ó lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni but téèyàn bá ti ń tọ́ pé ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ìyẹn á ní problem ilé yẹn gan ò ní dúró déédé ẹni tàwa ọkùnrin tẹ́ sọ pọ́n ní pé ìyàwó 2 mẹ́ta 4 bóyá ẹni tó bá wù ni bẹ́ẹ̀ ni ẹni tó bá wù ni iṣẹ́ tíátà gan mo fẹ́ lè sọ pé iṣẹ́ tíátà ní discipline gan iṣẹ́ tíátà tá à ń ṣe ó ní ẹ̀kọ́ gan torí àwọn èèyàn tó ń wò wá tó bá ti rí pé kò sẹ́ni tó fẹ́ rí pé wọ́n fẹ́ràn òun bí àwọn olólùfẹ́ mi ṣe fẹ́ràn mi báyìí wọ́n sọ pé mo agbádùn bẹ́ẹ̀ ṣe ń ṣe o gidi kan àwọn olólùfẹ́ oní tíátà tó bá jọkùnrin bí mo lè jọkùnrin báyìí ẹ rí pé àwọn olólùfẹ́ tó máa pọ̀jù obìnrin ni so kò sóbìnrin tá fẹ́ wò pé ó fi ìyàwó tó jẹ́ obìnrin bíi tèmi ó filẹ̀ wá gbẹ́lòmí inú wọn ò ní dùn so iṣẹ́ tíátà jẹ́ṣẹ́ tó ní discipline ẹni tó lọ tó fẹ́ ìyàwó 2 mẹ́ta 4 yẹn ó wù wọ́n ni ó kàn jẹ́ pé kò síbi tí ṣe ò sí tó bá sọ pé ẹni tí iṣẹ́ tíátà kíní kan ṣẹlẹ̀ kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ dókítà ń fẹ́ ìyàwó 2 mẹ́ta mọ́ ìyàwó ẹ̀ tó wà lé lọ́ọ̀yà ń ṣe so bó ṣe wà nìyẹn síbi tí ṣe ò sí bẹ́ẹ̀ ni mà àmọ́ àwọn baba ńlá baba wa láyé àtijọ́ tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tíátà tá a dé bá tá a tiẹ̀ sọ pé àgbọ́njú bá irú àwọn baba wa Ògúndé àwọn bàámi Jímàlíù kọ́lọ́hún ó fọ̀run kẹ́ wọn irú àwọn yẹn wọ́n tán bá níyàwó púpọ̀ àti ẹ̀gbọ́n pé àwọn èèyàn fi wọ́n ṣe tíátà láyé àtijọ́ so kí ni ká ti wá pé tàwa àsìn. ẹ jẹ́ kí n bá béèrè lọ́wọ́ yìí pé ojú wo lẹ fi wo tíátà ayé àtijọ́ àti fún ti ìgbàlódé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàtọ̀ wo ló wà nínú eré orí ìtàgé tí ẹ lè pẹ̀kẹ́lù. ẹ ṣeun ìyá mi ṣe rí ìyàtọ̀ tó wà ń bẹ̀ ó pọ̀ gan-an ní ayé ìgbà yẹn tíátà jẹun tó jẹ́ pé ṣẹbẹ̀ pé ńgbà tán wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú stage wọ́n á lọ máa wò wọ́n á gbé lọ school wọ́n á gbé káàkiri wọ́n á máa fẹsẹ̀ rìn torí yẹn ló ṣe rọrùn fún àwọn bàbá wa tẹ̀ ń sọ yẹn láti níyàwó 2 mẹ́ta àbíkọ́ wọ́n bá ti ní ibi tán bá ti lọ́mọṣẹ́ tán ti jọ fẹsẹ̀ rìn dé wọ́n ti wò pé ilé náà dẹ̀ dá láti mú ṣaya o nígbà yẹn ayé ìgbà yẹn ó dáa. àti ẹ̀gbọ́n pé kò sẹ́ni tó fẹ́ máa fọmọ ẹ̀ lẹ́gàn gbà yẹn pé kó lọ kọ́ṣẹ́ tíátà ní ayé ìgbà yẹn iná ṣe ń sọ wọ́n di ìyàwó pé bí n bá kúkú fẹ́ ọ àwọn òbí ẹ̀ ò ní sọ pé kó má ṣiṣẹ́ tí mò ń ṣe. so ayé ìgbà yẹn sinimá ó jẹ́ ohun tí ẹ̀ẹ̀kan ló máa ń wáyé tí wọ́n bá sọ pé fíìmù Bàbá Sàlá ti jáde báyìí gbogbo èèyàn á rọ́ lọ wọ́n á lọ wò ó wọ́n á dẹ̀ wò pé nígbà yẹn technology ìyẹn ẹ̀rọ sáyẹ́ǹsì ẹ̀rọ mi ò mọ bí mo fẹ́ pè ẹ̀rọ òyìnbó ẹ̀rọ ìgbàlódé God bless you ma kò tí ì sí ngbà yẹn àwọn késẹ́ẹ̀tì ayé ìgbà yẹn náà ń lò àwọn ìtọ́ máa ń rólù yẹn náà ṣe lò so ayé ìgbà yẹn a lè fi wé ayé ìsìn tó jẹ́ pé the technology has advanced that is ẹ̀rọ ìgbàlódé ti dé lóríṣiríṣi then ní ayé ìgbà yẹn sinimá tó máa jáde lóṣù 6 ńgbà mi ó lè jẹ́ yọkan kò dàbí ayé ìsìn tó jẹ́ pé ẹ̀rẹ́ lè dùndú ọ̀sẹ̀ méjì kọ́ ní ẹ̀rẹ́ dùndú bọ́ọ̀lì then gbogbo àwọn sinimá ayé ìgbà yẹn náà bíi pé ó jẹ́ ẹ̀kan ó máa ń jọjú ṣùgbọ́n ayé ìsìn tẹ́ bá wo fíìmù eléyìí afẹ́jọ yẹn repetition so ẹ wo kí náà ti ń pọ̀ pé ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ó gùn gan a lè fi ayé ìgbà yẹn wé ayé ìsìn a lè fi wé ayé ìgbà yẹn because nísìn ayé tá a wà is a computer world tó jẹ́ pé everybody ọpọlọ ti ṣí ọmọ ayé ìsìn tó jẹ́ kékeré ọmọ kékeré 5-6 years ó ti máa bá yẹn lo ẹ̀rọ ó ti máa lọ rí YouTube láti lọ gbé fíìmù irú tó bá fẹ́ sí so bí táyé ìgbà yẹn dẹ̀ ṣe wà tó ní advantage tiẹ̀ ó ní disadvantage ayé ìsìn ó ní advantage ó ní disadvantage. ẹ kú àtótónu láti nǹkan fáfáni ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn wá wò pé níbo lè já sí ẹ mọ́ mi kan lórí ìkànnì Kaftan TV Yorùbá náà la wà níbi tí a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà bẹ́ẹ̀ ni ẹ̀yin lórí ètò Àkìrìkáyé
abala iṣẹ́ oríran mi ni abala tí a wà yìí níbi tí a ti ń pẹ̀kẹ́lu iṣẹ́ èyí tí oníkálukú wa yàn láàyò iṣẹ́ eré orí ìtàgé ni àlejò mi tòní yàn láàyò bẹ́ẹ̀ ni wọ́n sì ti rìn káàkiri Ọlọ́run sì ti gbà fún wọn nídìí iṣẹ́ yìí wọ́n ti di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ eré orí ìtàgé ẹ̀yin o òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí àlejò mi lẹ́ẹ̀kan ṣe jẹ́ kí n tún máa kí yín wípé ẹ̀kọ́ àtótónu ẹ ṣeun màmú. ẹ jẹ́ n tẹ̀síwájú nínú ìbéèrè mi ẹ jẹ́ kí n máa béèrè pé àwọn iṣẹ́ sinimá ẹ jẹ́ n sọ báyìí wípé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan ẹni kẹ́yìn ó ṣe kẹ́ ẹ kópa nínú eré kẹ́ ẹ act kẹ́ ẹ sì tún produce múfì lẹ́yìn iṣẹ́ tí ẹ̀yin yàn láàyò kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin tí ẹ̀ ń produce múfì àti ẹ̀yin tẹ́ ẹ̀ ń kópa nínú eré àti àwọn tó jẹ́ wípé alágbàtà yín kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín. ẹ ṣeun. a jẹ́ bíi marketers tó ń bá yín release àwọn ọjà yín. ẹ ṣeun olóòtú ṣe rí ìbáṣepọ̀ yẹn ó lọ káàkiri báyìí ni ó interwoven ṣe rí ẹni tí tó ń produce àti actor yẹn ni tó ń kópa wọ́n wọnú ara wọn nítorí pé as a producer èèyàn lè dá ṣe fíìmù tí bá fẹ́ ṣe fíìmù báyìí màá nídìí mọ́mí jay báyìí ẹgbẹ́ àyọ̀yẹ́ kíní báyìí àjọ negotiate iye báyìí ni màá nídìí tọ̀hún gẹ́gẹ́ bí producer mi ò lè dá ṣe mo lè kọ story ni kí n gba equipment mi ò lè dá ṣe ọkùnrin kí n dá ṣe obìnrin so producer ò lè ṣe láìsí actor actor bákan náà ò lè ṣe láìsí producer nítorí àwọn producer yẹn làwọn máa ń pè ní awore tó ń wo oúnjẹ fẹ́ yẹ àwọn yẹn á producer wọ́n pé ẹni báyìí ló lè ṣe báyìí wọ́n á sọ pé ó dáa iye báyìí ní kẹ́ gbà fún iṣẹ́ tẹ́ ṣe so àwọnú ara ṣe rí àwọn marketer yẹn bákan náà àwọn marketer ni wọ́n máa ń ṣe eléyìí tí ó jù nínú ọ̀rọ̀ àwa onítíátà ní báwo ni pé kò sí gbajúgbajà onítíátà tó mọ̀ lẹ́ni tí ó jẹ́ pé lẹ́yìn Ọlọ́run àwọn marketer ni nítorí pé àwọn ló máa gbé sínú páálí náà máa gbé sínú fọ́nrán náà máa sọ pé ẹni báyìí o ló máa jẹ́ kó máa pé ẹni báyìí dẹ̀ dá o ó dẹ̀ mọ eré ìṣe o ló máa jẹ́ kó máa pé mo ti rójú ẹni ní pósítà rí mo ti rí ní ojú so actor producer àti marketer wọ́n jọ ṣe iṣẹ́ wọnú ara wọn ni dáadáa tó dẹ̀ jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò lè ṣe láìsí ara wọn tí producer bá múṣẹ́ wá fún marketer kò sí ní tí marketer máa market bí actor bá lọ bá producer ṣiṣẹ́ producer ò lè dá ṣiṣẹ́ bí actor bá jókòó létí producer ò pé ebi á pa so mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ṣiṣẹ́ wọnú ara wọn. ẹ ṣe àkókò tí kò wá ní pápá mọ́ra nítòní mo lérò pé tí a bá pè yín níjọ́ míì ẹ ó tún jẹ wa. alágbára Ọlọ́run. ẹ jẹ́ kí n máa sọ wípé ká máa fèyí ṣèlọ lórí abala iṣẹ́ oríran mi tòní àmọ́ kó tó di pé ẹ máa dárúkọ yín lẹ́ǹkan sí fáwọn ará alẹ́ ẹ fún àwọn akọ ẹgbẹ́ yín ẹ bá ń fún wọn nímọ̀ràn yálà lọ́kùnrin ni àbí lóbìnrin ẹ bù wọ́n nímọ̀ràn. ẹ ṣeun ẹ̀yin akẹgbẹ́ mi tí ẹ wà níta ń bẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ sàwáwù mi ẹ̀yin tẹ́ jọ́gà wa ẹ̀yin tẹ́ ṣe ń bọ̀ nǹkan àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ ni wípé nínú gbogbo tí a bá ń ṣe ẹja máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti mọ̀ yín gidi tọ́lọ́run ti sọ yín dìlú mọ̀ọ́ká Ọlọ́run ni kó jóògùn lẹ́ṣe tó ń jẹ́ Ọlọ́run ló jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni o tó jẹ́ pé wọ́n ṣe ń mọ̀ yín bọ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run ni tọ́wọ́n bá tí mọ̀ yín ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ wà láàyè pé àyè ṣì wà tó máa mọ̀ yín ní tí mo ti wá fẹ́ sọ ni pé bí a ṣe ń ṣe tí àwọn èèyàn yìn wá ẹ má jẹ́ kí ẹ̀wù gbéraga kó wọ̀ wá pé ọ̀sẹ̀ bá ṣé mi náà sọ báyìí èmi ni mo tó báyìí èmi ni kaftan pè wá síbi tí mo wá yìí kí wá jáde kúòmbì kí wá kápá sókè ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ dẹ́ṣẹ́ rí pàápàá sí àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò wá tí wọ́n ń yẹ wá sí ẹ jẹ́ káwa náà kí a máa yẹ wọ́n sí ẹ má jẹ́ ká débi pé a sọ pé can I snap with you ojú àwa lè kókókó mo máa sọ nípa pé àwa oníṣẹ́ tíátà ẹ̀rín ò kì í jìnnà sẹ́nu wa because bínú yín ò tiẹ̀ dùn
bí fan kan bá pé please can I stand with you nínú yín òdùn ẹ̀fẹ̀ rẹ̀ ni so ẹ jọ nítorí ọlọ́run gbogbo tí a bá ń ṣe ẹ já máa ro ti ọlọ́run tá a bá ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí a máa ṣe dáadáa kí a jẹ́ kí ìwà ìrẹ̀lẹ̀ wa kí ó pọ̀ gan-an kí ó jọba nú ayé wa ẹ̀mí ìtẹríba ó máa ń gbéni lékè ni bíbélì sọ wípé ọlọ́run wo agbéraga lókè rere ó wò báyìí lọ́nà ẹni tọ́lọ́run bá dẹ̀ ti wò lókè rere ayé ẹ̀ ń ta lọ nìyẹn lọ́nà tó jìn tọ́lọ́run wo bí ẹgbẹ́ ọ jìnà sọ́lọ́run nìyẹn ọlọ́run ti wò bá ògo ẹni yẹn ti gba sunmi trunk fẹ́ kan lòdò ni so ẹjọ ẹ̀yin èèyàn mi lọ́tún lọ́sí ẹ̀yin ọ̀gá wa sàwáwù ẹja máa túbọ̀ ṣe dáadáa bá a ṣe ń ṣe dáadáa níta ká máa ṣe dáadáa nínú ilé ọlọ́run á dẹ̀ máa gbà fún wa ẹ má dẹ̀ jẹ́ àgbàgbé àdúrà ó ṣe pàtàkì bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ ẹja máa gbà bó jẹ́ ti ìbílẹ̀ ni bó jẹ́ ti mùsùlùmí ni bó jẹ́ ti kírísítẹ̀ ni ẹja máa gbà lọ́kùnkúndùn ọlọ́run á gbà fún wa. ẹ ṣeun ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn ọmọ nàìjíríà. lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tí ẹ̀ ń wò wá nílé lóko bóyá lórí ẹ̀rọ alu ayé kárabi àbí lu kárabi ajé lórí YouTube ni o níbi tẹ́ ti wo Kaftan TV everywhere orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Abímbọ́lá Ọlánrewájú Sunday Oyèyẹmí mo jẹ́ òṣèré tíátà òṣèré orí ìtàgé ẹ ṣeun. ẹ ṣe a ní lè rí ju báyìí lọ lónìí lórí abala ìṣòríran mi bẹ́ẹ̀ ni lọ́la ní kẹ́ ẹ̀ tún bá mi pàdé lákọ̀tún lábala yìí. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ́ relé. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder StarTimes. Bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà. Kaftan TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì, àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìròyìn eré ìdárayá, orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé, eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi, ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa, àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀, ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá à ń pò pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bù láńbẹ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ẹ kú ojú lọ́nà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.